kàn sí bí Muhammadu ṣe bá òkú sùn ó mú arábìnrin kan tá à ń pè ní Fatima gbà tó kú Muhammadu dẹ̀ kó bá sùn fún ìyẹn la fẹ́ kà síta ń sìn so tabarẹ́ ni tó yìn sọ pé Muhammadu àwòkọ́ṣe rere ni ẹ má dá wọn lóhùn in fact tẹ bá gbọ́ mú wọn tọ́tọ́ pé mọ́dù gan yẹ kẹ́ sá lọ ni ẹni bí ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni àjírí ni Muhammadu torí tẹ bá wo gbóṣẹ́ ayé Muhammadu kò níṣẹ́ tó dáa Muhammadu kan náà ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó bá ọmọ ìkéré Azan sùn ó bá ọmọ ìkéré Aisha sùn ó gba ìyàwó ọmọ ẹ̀ ọmọ tó gbàtọ́ ó bá sùn kí ni Muhammadu ò ṣe ní ayé tí Muhammadu bá rí igi tó níwò ó máa tó kó bọ̀ Muhammadu ò ní nǹkan dáadáa ní ayé ẹ̀ Muhammadu kan náà ó jí pátá Muhammadu kan náà wọ́n sin mọ́ pátá dáadáa wo ni Muhammadu yìí ṣe kò sí so ẹ jẹ́ ká kà á fún yín bó ṣe bá òkú sùn. nǹkan tá a fẹ́ ká ìyá bá kà tán a máa fún yín reference ẹ̀yin náà lè yẹ̀wò fún ara yín. so fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ tẹ́tí kẹ́ farabalẹ̀ gbọ́ ibi tá a fẹ́ kà ń sìn ibi ni wọ́n máa ń ní àwọn kan abókù sọ̀rọ̀ eléyìí yàtọ̀ Muhammadu abókù sùn lélẹ́yìí ẹ tẹ́tí kẹ́ gbọ́. Narrated by Ibn Abbas. Ibn Abbas ló ń ṣàlàyé pé Muhammadu put on her my shirt that she may wear the clothes of heaven. Muhammadu mú aṣọ ara ẹ̀ ó dáàbò arábìnrin kan tá à ń pè ní Fatima nínú sàòkù nínú sàárè Muhammadu dá aṣọ ẹ̀ bo arábìnrin yẹn. That she may wear the clothes of heaven. Pé a lè wọ aṣọ yẹn jẹ́ aṣọ àlùjọ náà. And I slept with her in her coffin, that's grave. Ṣé ẹ gbọ́ Muhammadu bá Fatima obìnrin yẹn ó bá sùn nínú sàárè nínú pósí ibi tó fẹ́ sin sí. That I may lessen the pressure of the grave. Muhammadu ní òun máa lè bá dẹ ìyà nù sàárè. She was the best of Allah's creation. Ṣé ẹ gbọ́ ó ló jẹ́ dáadáa nínú ìyàwó ẹ̀hún nǹkan tí Allah dá sóhun. To me, after Abu Talib. Lẹ́yìn Abu Talib. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu wá ní Fatima tóun bá sunu sàárè yẹn òun ló máa jẹ́ ìyá ńlá àwọn Mùsùlùmí. Demetrius explains. Arákùnrin kan tá à ń pè ní Demetrius ṣàlàyé wípé. The Arabic word used here for slept. Wọ́n ní èdè Lárúbáwá tí wọ́n lò ń bí nípa bíbá sùn jẹ́. Is idtajat. Ìtajàtì ó túmọ̀ sí pé bá sùn fọ́lẹ́nu bá sùn fún dọ́gì fún yọ̀dí. Lay down with her. Ó túmọ̀ sí ìtajà mi ní bá sùn yọ̀dí dọ́gì bá sùn fọ́lẹ́nu. It is often used to mean lay down to have sex. Ó ló túmọ̀ sí pé dàdùbúlẹ̀ fún nítòsí ọ̀tọ̀ bá sùn kó bá sùn fún. Muhammad is understood as saying that because he slept with her, she has become like a wife to him, so that she will be considered like the mother of the believers. Muhammadu ní bóun ṣe bá arábìnrin òkú Fatima yẹn sùn pé ó ti di ìyá àwọn Mùsùlùmí kò ní lè wọná. This will supposedly prevent her from being tormented in the grave. Chai ó já mi lára jẹ ayé Muhammadu bàjẹ́ Muhammadu ní bóun ṣe bá sùn yẹn pé ilé ló máa yọ kò ní lè jẹ ìyanu sàárè á lè yọ. Since Muslims believe that as people wait for the judgment day. Ó já mi lára jẹ ó nígbà táwọn Mùsùlùmí táwọn ti gbàgbọ́ pé àwọn máa dúró di ọjọ́ ìdájọ́. They will be tormented in the grave. Tó jẹ́ pé ìyà máa ń jẹ wọ́n nínú sàárè. Tó wá bá sùn to reduce the pressure here. Ó wá kó bá sùn fún arábìnrin yẹn kó lè bá dẹ ìyá rẹ̀. To reduce the pressure here. To reduce the pressure here means that the torment won't be as much because she is now a mother of the believers. Muhammadu lóun bá dẹ ìjìyà yẹn kò ní lè jẹ ìyà púpọ̀ tó máa ń jẹ nínú sàárè lòun ṣe bá sùn òun bá arábìnrin Fatima yẹn sùn. Because she is now a mother of the believers. Ó ní nísìn lẹ́yìn tóun ti bá sùn ó ti wá di ìyá àwọn Mùsùlùmí. After Muhammad slept with her. Muhammadu lẹ́yìn tóun ti bá sùn. And consummated the union. Chai ó lóun ti ṣe ìparí àjọṣepọ̀ wọn nípa ìrẹ́pọ̀ wọn bóun ṣe ń fún dọ́gì bóun fún Stanley nínú sàárè. Ẹ lè rí lè kà ní Kanz al-Ummal. So ẹ̀yin tẹ́ bá fẹ́ kà ẹ lè lọ kà ní Kanz al-Ummal. By Ali. MS ẹ bá wọn sún ibẹ̀ yẹn mọ́ bẹ̀ wọ́n á lè rí ẹ̀sùn mọ́ fóònù ọ̀kẹ́ zoom ibẹ̀ yẹn kọ́ lè rí ibi tí wọ́n ti lọ kà yẹn. Mo ti tún bá zoom ẹ̀ jù báyìí lọ ó máa blọ̀. Ẹ lè lọ máa screenshot ẹ̀ kẹ́ lọ kà ibi tí Muhammadu ti bá òkú sùn là ń kà yìí. Fún ẹ̀yin tí ẹ bá mọ̀ ànábì bá òkú sùn arábìnrin tànábì bá sùn yẹn là ń pè ní Fatima ó ní bóun ṣe bá sùn yẹn òun tún mú aṣọ òun pupa kan òun dà sí lára
pé ìyà tó máa ń jẹ nù sàárè yẹn Allah máa lè bá dẹ̀ tẹ́ bá dẹ̀ rántí àyà kan wà ní Kùránì pé èèyàn kan ò lè báyàn kan bẹ̀bẹ̀ bọ̀ Muhammadu ó lo agbárí tó fẹ́ tẹ́sítì òkú tó ti kú Muhammadu kan náà ti tẹ́sítì kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti tẹ́sítì ọmọdé ọkùnrin ó ti tẹ́sítì àgbàlagbà ó tẹ́sítì ìyàwó ọmọ ẹ̀ ó wá wò pé kí ni kóhun tún ṣe náà òkú kóhun tún bòkú sùn bó ṣe lọ bá Fatima sùn nìyẹn so kí wàá lè fẹ́ sọ nípa Muhammadu yìí kí ló wà iṣẹ́ bí wo ló wà tí Muhammadu ti ṣe ò sí nǹkan yẹn tí Muhammadu bá ti rí ìwò báyìí ó máa ń tokó bọ̀ ní tó bá rí cup á ti bọ̀ tó bá rí igi tó níwò á ti bọ̀ tó bá rómi tó níwò á ti bọ̀ ayé Muhammadu wá bàjẹ́ pátápátá so ẹ jẹ́ ń pa mike ẹni tó bá tún fẹ́ sọ sí ìgbésí ayé Muhammadu. ẹ já ka hadith yẹn tó sọ fún ẹlòmíì náà kó get down in the grave. Kí ni nọ́mbà yẹn jẹ́ ń gbé nọ́mbà yẹn síta Ànábì náà ó encourage behaviour yẹn. So Muhammadu yìí kí ló tó rí báyìí náà. ẹ lè rí kani Kanz al-Ummal volume 13 page 13. So fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kà á ti fún yín ní reference kí n kà nǹkan ká má mẹ́rin wà ń bí báyìí so bá ṣe sọ fún yín pa máa fún yín díẹ̀ ẹ watch for second half láì ṣe wà àtúmọ̀ máa fún yín lọ́wọ́n mi àmọ́ máa gbé wá díẹ̀ ó yẹ yín ẹ máa gbé fún yín tabára fà tó ń ké wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìdí ni pé tí Allah wọn bá lè jà tó bá lẹ́nu Allah làwọn dúró dé kó wá sọ̀rọ̀ àti Muhammadu àwọn àfà tó ń sọ̀rọ̀ yẹn àwọn ògbọ́n nǹkan tó ń sọ wọ́n ti gé tiwa lọ tí Allah àti Muhammadu bá ti lè jà fúnra ẹ̀ ó túmọ̀ sí pé Allah lọ́wọ́ kò lè lò Allah lẹ́nu kò lè lò Allah useless nìyẹn Muhammadu useless bẹ́ẹ̀ ṣe ti fẹ́ nu àtẹ́lu àwọn irúmọlẹ̀ wa àtòrìṣà lẹ̀ wa payback lélẹ̀ fàlà yín àti Muhammadu yín ṣòye yín àwa mọ̀ nǹkan tẹ́ ń dúró de ìmí inú yín dúró de pé deformation of character ká dárúkọ yín ìwọ tó bá dárúkọ mi máa dárúkọ ẹ tó bá dárúkọ wa máa dárúkọ ẹ bó ṣe wà nìyẹn so tó bá ti sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá payback láwa yìí a máa fún Saudi jẹ a máa fọ́ àlàlétí àgbà etí Mohammed ṣòye yín time táwa ń sìn nìyẹn àwọn òní time tó bá ti aláwa ìfì bí so ẹ̀yin tẹ́ ń wo ibi tí a ti ka bí Muhammadu ṣe bá òkú sùn ibẹ̀ lẹ̀ ń wò tó tóbi so kẹ́ lọ kà fúnra yín ẹ má jẹ́ káwọn àfọ àmà parọ́ fún yín ṣe gbọ́ ṣe ti ṣe tán ọyẹ ẹgbẹ́ aláwa ìfì síbẹ̀ wọ́n á ti wò àwọn òkè ń sọ̀rọ̀ ká ní kò sẹ́yìn tó sì. gbogbo olóńgbò violent ẹjọ́ tó lọ́wọ́ Ànábì àti Allah nìkan kí àtàkì ìjọ. Let's go. Jihad láwa lójú ogun. Offensive jihad lele nisi. All right. Sahih al-Bukhari 1285. Sahih Bukhari 1285 labeka. Narrated Anas bin Malik. Anas bin Malik inshallah pé only we were in the funeral procession of one of the daughters of the prophet. Wọ́n tún ti gbede o. Wọ́n náà wà níbi ìsìnkú ìkan náà ọmọ Muhammadu kan. And he was sitting by the side of the grave. Wọ́n ní Muhammadu jókòó sẹ́gbẹ̀ sàárè yẹn ẹgbẹ́ ibi tó sin òkú yẹn sí. I saw his eyes shedding tears. Wọ́n rí ojú Muhammadu tó mi ń kán bẹ̀ tó ń sunkún èké. He said, "Is there anyone among you who did not have sexual relations with his wife last night?" Muhammadu wá ń béèrè lọ́wọ́ wọn pé ìjẹ́síyàn kan wà nínú yín tí kò fọyàwó ẹ̀ lẹ́nu ní alẹ́ àná. Abu Talha replied in the affirmative. Abu Talha wá ń fún Muhammadu lésì pé. And so the prophet told him to get down in the grave, and he got down in her grave. Lọ́wọ́lẹ̀. Muhammadu wá ní kó mẹ́yìn lọ́lẹ̀ bó ṣe kó fún nìyẹn. Ṣé mo pé tó bá lu àwọn òyìnbó kan get down low. Muhammadu ní kó lọ́lẹ̀ báyìí Muhammadu dẹ̀ ń kó fún. Nǹkan tí Muhammadu ò tí ì ṣe àwọn ò tí ì rí. Tí nǹkan yẹn bá wà ẹ wá sọ fún wa. Tí nǹkan tí Muhammadu ò tí ì ṣe tí ó bá sí. Muhammad ní kó mẹ́yìn lọ́lẹ̀ ó wá kó fún. Òun náà ni ó ní kó mẹ́yìn lọ́lẹ̀ ó dẹ̀ kó fún. So nǹkan tí Muhammadu ò tí ì ṣe ní ayé yìí ẹ wá sọ fún mi Muhammadu bá òkú sùn. ẹjọ explain kini dada so ìgbà tó ní pé which one among you did not have sex with his wife last night? Abu Talha replied in affirmative. Affirmative mean pé ó sọ yes pé òun ò bá sùn lálẹ́ àná and torí lady yẹn ti kú already so Ànábì ní pé kó get down in the grave òun náà dẹ̀ wá get down in the grave so pé Ànábì encourage behaviour yìí. Mo ti wo story rí tú sọmù lọ ṣe. Ok, Muhammadu pẹ̀lú ọkọ Umar tó kú yẹn ló bá rẹ̀. Gidi gan, mo ní Muhammadu yìí ibi tí mo ti gbá ìtàn ẹ̀ dé. Ẹni tó bá wọn tó ya wèrè jù ní ayé Muhammadu ni kò sẹ́ni tó ya wèrè tó. Bó ṣe ń dó òkú ló ń dó ewúrẹ́ ló ń dó ajá ó ya wèrè gan. Ó lè dó tiger.
gidi gan tó bá máláǹgbà ohun tó bá méjò kò sí nǹkan tí Muhammadu lè lò. ìmọ̀ ń dó lizard náà Muhammadu. ó ti ní ibì kan àdìsí kan tí Muhammadu ti sọ pé ó ní tó bá rí àwọn nǹkan tó fi máa ń ṣe nǹkan àgbẹ̀ ó ní tó bá pa ọmọ onílé ó ṣàṣọ bá kan Muhammadu yẹn ó ya wèrè gan o sí nǹkan tí ó lè lò. Muhammadu dobodobo. Dobode ibẹ̀. Àkọ́kọ́ wà ń sálẹ̀, mo fẹ́ kọ́ wá explain àdìsí fún wa. Ká fún wọn chance ní ìsìn yẹn máa bọ̀ sókè. Ẹ ó ní pọ́sibù wà ń sálẹ̀, àwọn bíi mẹ́fà fẹ́ wọlé wọn ti sẹ́yìn. Kò sí space yìí o. Ṣé kí n bọ́lẹ̀ ni? A lè fọ́rí yín mọ́ káàbà ọ̀dẹ̀ wálé ìfẹ́ bọ́lẹ̀. Káàtì bàbá ní comment Gbà tí section. bàbá àbá gbọ́ pé Muhammadu gbókùn sọ wà bá fẹ́ jápa mi style lọ sàlẹ̀ bí ilé ìṣọ́ọ̀kì mi bá kan o. Ọlá ti bọ́lẹ̀. Ọlá ti bọ́lẹ̀. Kíní yẹn mo sọ fáwọn èèyàn pé mo máa mú wá díẹ̀ ó yẹ yín màá tún fún yín bọ́ ìtàn yẹn gangan tó bí tàn yẹn ok alálejò. Prince. Honestly ni ẹ máa gbọ́ wọ́n lè sọ pé àwọn kan ló kọ́. Prince ló sọ̀rọ̀. Ó dàbí Prince yóò rẹ̀ díẹ̀ láàrin ẹ̀wọ̀n kan. ẹ fọ́ bí Prince mọ́kàbá yín lẹ wọlé wọ́n dẹ̀ tún wẹ́kọ̀mù yín ẹ̀ sọ̀rọ̀. Ẹgbẹ́ lómi wọlé. Muslim máa ń lò lélẹ̀ tẹ́ bá ti mú nǹkan wá náà àdìs tí ó bá ti sùtù wọn wá lọ́wọ́n ọ̀fẹ́ tó bá dùn mọ́ wọn wá lọ́wọ́n ọ̀fẹ́ ó yẹ ká Kùránì fún wa ẹjọ́. Wait, go show me without hadith, I need more too much about Islam. Baba Anobi, Ọmọ Anobi, bó ṣe ń kírun, how many words tó máa sọ. Àdìsí kẹ́ tó mú àyà yìí wá ẹja padà sátì bẹ̀rẹ̀. Oh my gosh. Ẹja padà sí I don't know why these people are like this. It is not. Ṣé kò ká ní? Ó ní wà mọ́ ń kánú ẹ̀ farabalẹ̀. Mr. Mohammed ẹ ní sùúrù nǹkan tẹ́ sọ ó máa yé yẹn farabalẹ̀ àbáyínjà ẹ kàn ká Kùránì yẹn ilé sọ fún wa pé ẹ fẹ́ àdìs Kùránì tá a fún yín sìn ẹ kàn ká kẹ̀dẹ̀ tú fún wa nǹkan tá a fẹ́ nìyẹn ẹ ṣe. Aṣáálẹ̀ká. Otherwise avec qui Mr. Mohammed ká Mr. Mohammed ẹ ṣí máìkì yín kẹka fún wa ẹ ṣe. Òun náà ẹ dá padà sátì bẹ̀rẹ̀ sẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ẹ sọ pé ẹ accept àdìs tà mú wa tí ẹ bá ti lè ka Kùránì bí a kẹ bọ́lẹ̀ àwọn ò fẹ́ pariwo ẹ ka Kùránì èmi wá bá yín pariwo èmi náà sọ fún yín wípé sẹ́ni gbogbo bí pẹ̀lú àsì Kùránì tẹ̀ mú wá yìí àwọn òfẹ́ jà pátá bá ṣe wà ẹni sùúrù àfẹ́ jà pátá ẹni ẹ̀gbà àdìs àti gbọ́ báyìí ẹ ka Kùránì nǹkan tá a fẹ́ ń sìn ni àti mú Kùránì wá àmàdìsí fún mi ẹ ka Kùránì yìí ká dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ àti fún ẹ̀yin ní new topic so ẹ ṣe. Ó yá mò ń bọ̀ ẹ̀jẹ̀ wa tó bá jẹ́ kí lórí ibẹ̀ yẹn ó yẹ ẹ̀jẹ̀ wa tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ kí n ká translated ẹ̀ ní àbí Arabic. No Arabic lè máa ka ẹ máa wá tu fún wa. Ó ní wàá máa ń ká náà lé nàbí yìí ṣé ń gbọ́ mi o anyugila wàá máa ń yugila líyàtì bìmọ́n aláyàwó mẹ́lẹ̀kìyàmà súnmẹ̀ tùwẹ́nì kulli nafsi máa ń kásà bá ti wà láàyò ìsìlámù rẹ̀. Ìdí ń tọ́lọ̀ wa ń sọ fún wa ní pé àìwò nígbàpọ̀ nìkọ. wọ́n wá túmọ̀ lọ ni. Ó kìbí ọlọ́wọ́ vote yẹn náà yes ni o. Ọbaṣọlá kí ló máa fà á. Ẹgbà pikin. So fún ẹ̀yin tí ẹ bá mọ ọgbọ́n táwọn Muslim máa ń ṣe ọjọ́ tẹ bá ti pàdé wọn tẹ bá ti kà nǹkan fún wọn tí ò bá ní favour wọn wọ́n máa lọ́wọ́n gbàwé yẹn ọ̀rọ̀ wọn yìí ó lágbára. Ẹgbà pikin yẹn ọ̀rẹ́ mi ni. ok wọ́n á lọ́wọ́n accept àdìsí yẹn tó bá jẹ́ àdìsí tó dùn mọ́ wọn wọ́n á lọ́wọ́n fẹ́ àfúnsìn pé kọ́ ka Quran wọn lè kà. So fẹ́ni tí ò bá mọ̀ Muhammadu bá òkú sùn o wọ́n lè máa jiyàn kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ẹ lọ kà á tẹ́bá ládìsí yẹn ó dọ̀ yìí fàbí sọ yìí ni ẹ kọ́kọ́ lọ kà á ná nǹkan tẹ́ ẹ̀ tí gbọ́ rí ẹ ti sáré ń sọ pé dọ̀ yìí fún ni kí ló táwọn ará bíi tọ́ rí báyìí ná ó tí ì gbọ́ nǹkan rí
ó wá gbọ́ lẹ́nìí ó sáré ní fèkì ni olówó èkó. èmi mo ṣe. inú ẹ jẹ́ ká máa kà á lọ ẹjọ́ ẹ kálẹ́. ẹ kú ètò. Yeah. Olówó èkó àti gbogbo ilé mo kí everybody. Ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ nǹkan kan? À ń gbọ́ yín. Ọ̀dọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹ má bínú o, ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí a fẹ́ gbà àbí kí ni nǹkan tí everybody fẹ́ gbà nínú kí Christianity, Islam àti àwọn oníṣẹ̀ṣe àbẹ́yìn oníṣẹ̀ṣe ká máa tako ẹ̀sìn ara wa ká máa bẹ̀sìn kan jẹ́ ká máa kí ni nǹkan tá a fẹ́ gbà gan bẹ̀ gan. Ṣé yẹn ẹ máa gbọ́ sà? Mo fẹ́ ẹ jẹ́ sáré dá yín lóhùn. Ẹ jẹ́ ń dá yín lóhùn jẹ́ ẹ lọ. Ṣé yẹn máa mú kí ilẹ̀ Yorùbá tẹ̀síwájú ẹ má ṣe ìyọ̀nà ẹ jẹ́ ká dá yín lóhùn Dìpílà ẹ jẹ́ ká dá yín lóhùn tẹ́yìn náà mọ̀ ẹ jẹ́ dá yín lóhùn Dìpílà ẹ jẹ́ ká dá yín lóhùn ṣé lẹ́yìn ìbéèrè ṣé tó fẹ́ sọ̀rọ̀ ni. Okay sir, okay. ẹ ti ẹ̀yin lẹ béèrè jẹ́ ká dá yín lóhùn náà ṣé tó fẹ́ sọ̀rọ̀ mí ni. ẹ lè ṣí máìkì yín ọdún méjì sẹ́yìn sìn ṣe rí oníṣẹ̀ṣe kan kó sọ̀rọ̀ sí Muslim. Dìpílà. Yes sir, yes mo gbọ́ sir. ṣé ti rí oníṣẹ̀ṣe kan kó bọ́ta kó máa sọ̀rọ̀ bí wọ́n ṣe patí ó wá gbé máìkì ó wá ń bú Muslim ṣe rí ní ọdún méjì sẹ́yìn. Àfẹ́ rí lóòótọ́. No ṣe ẹni sùn ṣe òótọ́ làwọn afẹ́ ń bí o ṣe rírí. Mi ò tí ì rírí. So tẹ bá kà ń sìn tí bá ka ọdún mẹ́wàá 20 30 sẹ́yìn ṣe rí Muslim kó máa bú oníṣẹ̀ṣe àbẹ́ẹ̀ rí. Ó pọ̀ dáadáa ìyẹn ti wà tipẹ́tipẹ́. tẹ bá wá rí ẹ máa gbé ẹwọ́n jẹ́ wá correct yẹn dáadáa o ní bíbà tẹ rí wa yìí kí lẹ rí tẹfí láà ń bú Muhammed àbá ń bú Allah àbá ń bú Muslim ẹ má bínú. ṣé mọ̀ pé ìwé wọn là ń ẹ má bínú náà ẹ jẹ́ kẹ́mi dá yín lóhùn tán ìwé wọn là ń kà o a máa kà dis a máa kà Quran nǹkan táwa wá ń ṣe nìyẹn ṣe rí yàtọ̀ ńbẹ àtẹni tó mú Mike tó ń dé olóhùn ṣe wáàsì bí àpẹẹrẹ ń sìn wọ́n pè kan ní Sheikh Ajani Bello ó yìí ṣe wáàsí kan lẹ́nujọ́ mẹ́ta ilé ọba ló wà ọba ló pé o ó sọ fọ́ba yẹn pé àwọn alálẹ̀ yín dà ẹ jẹ́ wá nǹkan míì sọ àwọn alálẹ̀ kẹ̀ àwọn alálẹ̀ tó rí ó ń yẹ lójú ọba tó pè ẹ́ sí nǹkan ó tún ṣe mí lọ́yọ̀ọ́ ó ní ẹ tí ìrìyàn fi jọba ifá yín ò sọ̀rọ̀ mọ́ ni ẹ jẹ́ lọ kó dànù ṣe ń gbọ́rọ̀ o tó dẹ̀ mọ̀ pọ́n wọn kan lọ́wọ́ nífà ẹni sùúrù ó dẹ̀ mọ̀ pọ́n wọn kan lọ́wọ́ nífà bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà tọ́wọ́n àfáì ti ń ṣe láì mọ iye ọdún so Mr. Dìpílà tẹ́ tó wá sókè ó yẹ kẹ́yìn náà rọ ọ̀tẹ́ fẹ́ wá béèrè àwọn òde bú wọn àwa náà kàn ní nǹkan tá a kà á núwèé wọn kakọ̀ máa kà á síta tí àfa àgbàlagbà bá bọ́ àlùfáà ṣe wá sílé ni kò ní sọ nípa Muhammadu pé Muhammadu o ìgbà tó ń lọ láti Medina tó ń lọ Mẹ́kà o ó rọ àwọn ìyá kan ọ̀fun gbẹ wọn ó fún wọn lómi ó rọ àwọn ìyá kan ebi ń pa wọn ó fún wọn lóúnjẹ ó wá rọ àwọn ọmọ kéékèèké kan àwọn ọmọ yẹn ń ṣeré Muhammadu bá wọn ṣeré Muslim ò ní sọ bẹ́ẹ̀ rí wọ́n máa dédé mú wàtà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn òbú ànábì kọ́lọ́n bá wa gbé sínú ànábì ga kó paná ẹlẹ́bọ rẹ́ kó pa àwọn aláwo rẹ́ kó pa àwọn lọ́ṣun bó ṣe máa ṣe nìyẹn wọ́n á wá sọ wọ́n á tún máa dárúkọ lọ pé àwọn babaláwo yẹn wọ́n wọ náà ni ṣé ẹ lè sọ ẹ̀sìn tiyín láì má ta bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ni Mr. Dìpílà ẹ máa béèrè lọ́wọ́ ara yín so nǹkan tẹ wá sọ lókè yìí ó jọ bíi kéèyàn wá ṣe àbòsí pẹ̀lú nǹkan tẹ sọ yìí tẹ bá wù dáadáa nígbà téèyàn wá ṣe àbòsí ẹ má bínú téèyàn tó wá béèrè ń ta ààrò dáadáa nǹkan tí mo fẹ́ lọ sọ yìí báwo ló ṣe rí ẹ wò yàtọ̀ náà èèyàn máa dédé bọ́ta wọ́n fún wa ní ọlùdé ìṣẹ̀ṣe àáfàá bọ́ta ó gbé máìkì níta gbangba ó ń sọ pé láyé àwọn bàbá wa tán ayé súnà kọ́lọ́mbà àfọ̀hún kẹ́ àwọn bàbá wa tàná bì kò sẹ́lẹ́bọ tó gbé rí ẹ wá ayé ìsìn wọ́n wá fún àwọn oníṣẹ̀ṣe lọ́lùdé ó ní kọ́lọ́mbà wa pa àwọn oníṣẹ̀ṣe rẹ kó máa gbé súnà ànábì ga ṣé ilẹ̀ tí wàá jẹ́ Sáúdí ni ìrandíran ànábì ò ní ṣoríire òun sọ pé kọ́ pa àwọn bàbá tiwa rẹ kó máa gbé súnà ànábì ga nílẹ̀ wa Mr. Dìpílà ọ̀rọ̀ yìí tí mo sọ kò yẹ kẹ́ sọ̀rọ̀ mo tó bá jẹ́ mi ní màá bọ́lẹ̀ bẹ́ẹ̀ because ìbéèrè tẹ́ béèrè.
ẹ máa gbọ́ tó bá yẹ pé yẹn kò fẹ́ ṣàbòsí ṣé àwọn pé mi béèrè ọ̀rọ̀ ni mo dẹ̀ wá mi ò kì í ṣe pé bóyá mo gbọ́ anybody láti mo sọ pé nǹkan tẹ́nìkan ṣe ò dáa nǹkan tí mo tẹ́ láì sọ ni pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kágbà ṣe rí kì í ṣe pé ọmọdé ni mi o èmi tí mo ń sọ̀rọ̀ yìí o mo mọ̀ nípa ìṣẹ̀ṣe tẹ̀ ń sọ yìí dáadáa mo mọ̀ nípa mùsùlùmí mo dẹ̀ mọ̀ nípa christian tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nínú ìṣẹ̀ṣe tẹ̀ ń sọ yìí nìsín ó ti gbà kan máa jẹ́ mùsùlùmí tàbí kó tún wà nínú ẹ̀sìn mùsùlùmí yẹn tó ń ṣe méjì papọ̀ confam lèmi ń sọ fún yín tẹ́ bá rí babaláwo lónìí ṣe rí oníṣẹ̀ṣe kan fún ara rẹ̀ ó jẹ́ kẹ́yìn tó ṣe kọ́kọ́ gbogbo àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ babaláwo ẹ má waste time wa ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe lélẹ̀ àwọn tó tún kírun babaláwo ńkọ́. Mr. Pillar ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe ẹ lọ ṣe fídíò kẹ́ fi pe àwọn àfáà ṣàkíyèsí pé kí gbogbo àwọn àfáà ṣe meeting tó bá ti ń ṣe wáàsí kó má sọ̀rọ̀ bá ṣẹ̀ ṣe mọ́ ẹ kọ́kọ́ lọ ṣèyẹn lọ́dọ̀ yín ààbò sí tẹgbẹ́ wà yẹn kò lè wọ́ọ̀kì àwọn máa wá bí àwọn ṣe gbá àwọn ṣàwò táwọn ní àwọn ò tiẹ̀ tí bú àfa àbú mọ̀mọ́dún àbú àlá à ń ka Quran àdìsí ni so ẹjọ́. nílọ́kàn wọ́n sọ fún yín pé Yorùbá lẹ́sìn ni Yorùbá ò lẹ́sìn. ẹ wo àwọn tí ń jà fún yìí o ọ wà níbi program Alágùṣì àti Adépọ̀jù tí wọ́n tán jọ ń tú Quran ní Bible tukutu o àwọn tó sì ń wá pìsì nu. wọ́n ń wá pìsì ní tòótọ́ orí gbogbo wọn. sọlá ẹjẹ sọ báwa bí ẹ̀mí ṣe ń darí àwa ìṣẹ̀rá àwa àwọn ò nílò láti ẹ̀ ti mọ̀ bí àríyàn bí kan àbá àríyàn bí kan tó bá ti gbé ọ̀rọ̀ wá ti mí sí ẹ̀. tó bá ti sọ̀rọ̀ yẹn á ti mọ. ẹ wo ọ̀rọ̀ tó sọ yẹn ẹni tó ti wà ńlẹ̀ Yorùbá tó ń gbọ́ wọn àfa over 30 years. 30 years sí kí ni ọ̀rọ̀ yẹn lẹ́nu bíbá òun gbà wá mọ́ over 100 years. tó bá tiẹ̀ ń gbọ́n sálẹ̀ Mr. Pillar Muhammadu òkú tó bá sùn yẹn àwa máa gba justice fókù yẹn torí tó fi lè mú Muhammadu lọ bá òkú sùn ó máa ṣàlàyé nǹkan tó mú tó fi lọ bókù sùn fún wa. àwọn kan yìí ó dàpọ̀ alálejò Sheikh Sugar ẹ káàbọ̀. over 100 years tán ti ń sọ tán jẹ́ káwọn bàbá yẹn gbádùn táwọn bàbá ní sùúrù ẹ wá rò pé sùúrù táwọn bàbá yẹn ní làwọn ọmọ máa ní ẹ ṣe mistake láyé yín over 100 years. Sugar ẹ kalẹ̀ Sheikh Sugar. Okay, Allah will help eléyìí. Wọn aláwọ̀ fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ka Quran lọ tọ́wọ́n àlejò tí nẹ́tíwọ̀kì wọn dọ̀ yìí. ẹ jí ká ka àdìsí ibi tí Muhammadu ti jí pátá gbé. Ok Quran yẹn náà ló wà mí báyìí ẹ bá a gbé sí. kò sígbà tá a wá sí láìfù tí nẹ́tíwọ̀kì àwọn ọmọ ọkọ̀ yìí wà sọ yìí nẹ́tíwọ̀kì yẹn máa ń dúró pa ni. So ẹ mọ̀ kó tó ṣọ́ọ̀kì wọ́n tún wò pé ànábì bókù sùn kẹ̀yìn mi ò gbọ́ rí tó yẹ kó wá farabalẹ̀ kó lọ gbádìsì yẹn kó lọ ṣèwádìí ṣé àwọn ará Saudi ṣé wọ́n máa rí bọ̀dá wọn tì ní ṣé àmọ̀ pé Muhammadu bọ̀dá àwọn kan ló jẹ́ Saudi ni wọn ò lè rí bọ̀dá wọn tì náà wọ́n ti rí bí bọ̀dá wọn ṣe wọ́n dẹ̀ sọ ìgbésí ayé bọ̀dá wọn nìyẹn náà yín wá fẹ́ máa bá wọn yí so aláwa ìfẹ́ jẹ́ àlọ let's go. aláwa ìfọ́ àmbẹ́. aláwa ìfọ́ ti lọ gbẹ́nu sí máìkì ni. bí aláwa ìṣẹ̀lẹ̀ fọ́ alálẹ̀ nù. ẹ má bínú ẹ mọ̀ pé duty mi kí n máa service Allah every night ni ẹ mọ̀. akọ̀wé ẹgbẹ́ fọ́tò Allah yẹn káwọn yẹn sáré rí ọlọ́wọ́ ọ̀tún méjì yẹn. ẹ kálẹ́ ọmọ kí gbogbo lè o. kálẹ̀. lóde. ẹ kálẹ́ mà ẹ gbóhùn sókè mà. ẹgbọ́n sókè wa ń